mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní orí kan ní aláyọ̀ yìí. Èmi ọmọ yín kọ́ mi dùnmíyọ̀ náà ni ògún ní súwa ní rẹwà láṣẹ Yorùbá. Àwa la máa lékè. Wọ́n ní bọ́tà fẹ́, bọ́tà pọ̀. Àwa la máa lékè. Ọlọ́run adé túbọ̀ máa fún wa ṣe. Inú wa dùn, ọkàn wa balẹ̀. Inú wa dùn, ọkàn wa balẹ̀. Lágbára Ọlọ́run. Òkè lọ́pẹ́ òbí ti Yorùbá wa yóò máa ré sí torí pé àwọn ọ̀tá gbìyànjú ṣùgbọ́n àwa la máa borí wọn. Àwa máa rẹ́yìn ọ̀tá, àrẹ́yìn òdì. Àwa Yorùbá a máa rẹ́yìn ọ̀tá, àrẹ́yìn òdì. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ètò, a fẹ́ kí a kọrin Yoruba National Anthem. Má bínú. Àṣìṣe dájọ́lá ìṣọ̀kan àti òmìnira ní kẹ̀kẹ́ ká máa lè gbà tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Mo kí no retreat, no surrender. Good morning, sir. Mo kí gbogbo lé o, kò ní súwa, kò ní rẹwà. Oòduà gbé wa, kò ní gbé ọ̀dàlẹ̀. Lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín kọ́ mi dùnmíyọ̀ náà ni o. Ẹ jọ̀ọ́ orí ọ̀fẹ́ ẹ bá mi ṣe nígbẹ́ ẹ jẹ́ bá mi máa share broadcast yìí. Ẹ bá mi máa share broadcast yìí. Ẹ bá mi máa like ẹ. Ẹ bá mi máa share, ẹ bá mi máa share, ẹ bá mi máa share. Nítorí pé nǹkan tí mo fẹ́ sọ lénìí ó wà very very important. Àwa Yorùbá wọ́n ní pé ewúrẹ́ tó wọlé tí ó jùbà ó dẹran àmúso. Àgùntàn tó wọlé tí ó jùbà ó dẹran àmúso. Èmi ò méyọ̀, mo wọlé mo júbà àkọ́dá, mo júbà Ọlọ́run, mo júbà àṣẹ̀dá, mo júbà ọ̀rọ̀gún léèlà, mo júbà gbogbo àwọn tó solé ayé ró. Mo wá júbà ẹni tó kọ́kọ́ tẹ̀ káwa tó máa tẹ̀. Mo kí bàbá wa Emeritus Professor Banji Akintoye torí pé that is our number one leader. Bàbá Emeritus Professor Banji Akintoye, bàbá at 88 years old, bàbá dẹ̀ sì dúró tán pé sẹ́ẹ̀ Yoruba Nation no going back. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi Chief Dr. Sunday Adeniyi Adeyemo Igboho ṣáà Igboho mọ̀rẹ́. Mo kí bàbá mi, ẹ pẹ́ fún mi, ẹ pẹ́ fún gbogbo Yorùbá. Nǹkan ò ní yín ṣe, inú yá dùn, ọkàn yá balẹ̀. Lágbára Ọlọ́run a máa bùkún fún yín ní gbogbo ọ̀nà. Torí pé ẹ̀yin lẹ dúró wípé ìyà ò ní jẹ ọmọ Yorùbá. Ẹ̀yin lẹ ní pé ọkàn gbogbo ọmọ Yorùbá ọkàn wa balẹ̀. Ẹ̀yin lẹ ní pé inú gbogbo ọmọ Yorùbá inú wa dùn. Ẹ̀yin lẹ ní pé gbogbo ọmọ Yorùbá a máa kúrò nínú oko ẹrú. Bóyá wọ́n fẹ́ ni, bóyá àwọn ìjọba Nàìjíríà ló kíṣọ fún wọn náà, bóyá wọ́n fẹ́ ni, bóyá wọ́n kọ̀ ni, àwa la máa borí.
mi Àdìsá mo kí yín. Láṣẹ Èdùmàrè òtítọ́ ló máa lékè lágbára Ọlọ́run, òtítọ́ ló máa lékè, kò sí rọ́. Ẹni tó bá ń parọ́ láyé yìí tó fi ń kó èrú jọ ó máa padà dànù tó bá yá ni. Gbogbo ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá láṣẹ Èdùmàrè àṣírí wọn máa tú ní lágbára Ọlọ́run. Ẹ jẹ́ má bínú sóhun mi o. Gbogbo ọ̀dàlẹ̀ Yorùbá lágbára Ọlọ́run àṣírí wọn máa tú ní. Òun ló fi jẹ́ pẹ́rù fi ń ba púpọ̀ náà àwọn èèyàn wípé tá a bá gba Yoruba Nation àwọn táṣírí wọn máa tú ló máa pọ̀, torí pé Ọlọ́run Yoruba Nation máa ń tètè múyàn ni. Ọlọ́run Yoruba Nation ń pẹ́ kó tó múyàn. Tá a bá sọ̀rọ̀ nípa abínibí, abínibí ni àṣà àti ṣe wà. Abínibí ni èdè tá à ń sọ. Abínibí òun ni nǹkan tó yẹ pé Ọlọ́run sọ pé ṣẹ́ nǹkan tí mo fi dá yín. Ẹ káàárọ̀ bàbá mi. Abínibí òun ni èdè, àṣà, bá ṣe ń dọ̀bálẹ̀, bá ṣe ń ṣe fáwọn tó bá jẹ́ bàbá wa àti ìyá wa, òun ló ń pè ní abínibí. Ẹnìkan tó jẹ́ ẹrú ó kàn lè dédé wá kó wá bá yé àwa Yorùbá jẹ́ just like that. Ó possible. Àwa máa ń bálẹ̀ sọ̀rọ̀ tílẹ̀ máa ń gbọ́ ni. Ohun ni àwa Yorùbá máa ń sọ tí nǹkan dẹ̀ máa dáhùn. Kí ló fà á? Nítorí pé a sọ èdè wa àti àṣà wa nù. Nínú Nàìjíríà wọ́n á gbé Báíbù lẹ̀, wọ́n á gbé Kùránì lẹ̀. Bó búra Kùránì àti Báíbù lọ jù bẹ́ẹ̀ lọ kò lè ṣe kankan. Ọlọ́run á ní pé ìgbà tó bá tó kú kọ́lọ́run tó dá sẹ́ríà fún ẹ. Ní Yoruba Nation lórílẹ̀-èdè Yorùbá kò rí bẹ́ẹ̀. Narrative yẹn yàtọ̀. Ẹ jọ̀ọ́ ọ̀fẹ́ tẹ́ máa ṣe fún wa ní pé ẹ bá máa share broadcast yìí nítorí pé a máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ la ó máa sọ, a ò ní pààyàn láṣẹ Èdùmàrè. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi dá lórí Onítìrí náà ni. Àwọn ò ní láti máa rant pẹ̀lú àwọn tó bá jẹ́ àwọn ọmọ Onítìrí, ajá Onítìrí, ẹrú Onítìrí. Onítìrí làwọn máa bá wí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mẹ̀mí òmẹ́yọ̀, èmi máa ń sọ o. Mo dẹ̀ sì máa ń sọ àwọn ò sí lára oníjẹkújẹ, àwọn ò sí lára olè, òótọ́ làwọn máa sọ. Ṣọ́yé òótọ́ làwọn máa sọ. Tá bá ti wá rí pé àwọn kan fẹ́ máa rà wá nítorí pé ká lè bá máa pa irọ́, níráwọ̀ òmẹ́yọ̀ bẹ́ẹ̀. Mo dẹ̀ sì máa ń sọ ọ́ tì náà pé ẹni tó bá gbówó fún mi pẹ̀lú àwọn tó jẹ́ ẹni tó bá sọ pé òun gbówó fẹ́mi òmẹ́yọ̀ látara àwọn pátì tó jẹ́ APC táwọn Onítìrí fi sọ pé àwa ti lọ gbówó lọ́wọ́ APC, tẹ́niyẹn ò bá rí proof yẹn mú jáde, ẹniyẹn jẹ́ olórí ọmọ àlẹ́ pé kọ́míyọ̀ fi dálẹ̀ Yorùbá. Ẹni tó bá dẹ̀ ní bí a pé èmi òmẹ́yọ̀ ti gba owó lọ́wọ́ Onítìrí rí àbí lọ́wọ́ àwọn tó jẹ́ sùngbèkù ajá Onítìrí, kẹ́niyẹn mú proof jáde, torí pé ibi òótọ́ lẹ ti máa rémi òmẹ́yọ̀. Kò ṣe pé mo fi ń polówó ara mi o, ṣùgbọ́n mo máa ń sọ àdàbí tí bá gba owó lọ́wọ́ olóṣèlú àbí lọ́wọ́ Onítìrí tó ń tẹ̀lé olóṣèlú tó dọ́gbọ́n fi ń brainwash àwọn èèyàn bẹ́ẹ̀ pé òun lòún da, tí wọn ò bá rí receipt yẹn mú jáde, ajẹ́pọ̀ olórí ọmọ àlè ni wọ́n, ajẹ́pọ̀ fẹ́ da àárín ọmọ Yorùbá rú ni. Torí pé lè rí bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣà kí wọ́n jáde kọ́ ọ máa sọ bótobótó ọ̀rọ̀, kọ́ ọ máa dàlúrú bí Onítìrí ṣe ń ṣe. Lè rí bàbá wa Professor Banji Akíntóyè kí wọ́n jáde kọ́ ọ máa dàlúrú, kọ́ máa sọ bótobótó ọ̀rọ̀ bí Onítìrí ṣe ń ṣe. Tẹ́ bá wájà láti wá wo àwọn oníjẹkújẹ láàrin gbogbo wa tájọ́ ń ṣe Yoruba Nation agitators, rí pé àṣírí àwọn kan tún ní táìmù òṣèlú, àṣírí àwọn kan tún wá ń tú báyìí tó jẹ́ bí i pé àwọn ajá Onítìrí tó Onítìrí ń lò tó fi ń disrupt movement Yoruba Nation. Tá bá pè nǹkan ní diplomacy, ọ̀nà òfin, ìlànà
tó jẹ́ bí wọ́n pé àní lè fi di ẹlẹ́tẹ̀ẹ́ látara ìjọba tó bá wà nílùú tá a ti ń pariwo pé a fẹ́ kúrò. Àní lè fi di ẹlẹ́tẹ̀ẹ́ látara ìjọ àgbáyé. Ẹ̀jẹ̀ bá mi máa ṣe broadcast yìí kó go fara. Àní lè fi di ẹlẹ́tẹ̀ẹ́ látara àwọn ìjọba àgbáyé. Òun ló ń pè diplomacy nítorí pé is our fundamental human right for we to do rally. Is our fundamental human right for we to create awareness. Kí gbogbo àgbáyé gbọ́. Is our fundamental human right gẹ́gẹ́ bí indigenous citizen of Yoruba. Indigenous citizen of Yoruba land òun nírú àwa yìí. So ó máa rí ẹ̀kẹ́ tó rí àwọn ìjọba Nàìjíríà láti wá máa ṣe wá níṣekúṣe. Ó máa rí ẹ̀kẹ́ tó rí ìjọba Nàìjíríà láti máa ṣe yánmayànmá pẹ̀lú wa. Ó máa rí ẹ̀kẹ́ tó rí ìjọba àgbáyé láti máa táàgì wa as terrorist nítorí pé àwa ń fi ọ̀nà ìwé tí bàbá Professor Banji Akintoye tí wọ́n ní ká máa ṣe òun làwa fi ń ṣe Yoruba Nation. Àwa ń fi ọ̀nà tí bàbá wa ṣe Sunday Adéyẹmọ tí wọ́n filẹ̀ rálì ní bàbá wa ṣe Sunday Adéyẹmọ tí wọ́n ń kó wa jẹ tí wọ́n ń gbé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Látara bẹ̀ à ń lé Fúlàní kúrò lórí ilẹ̀ wa. Látara bẹ̀ à ń gba nǹkan tó ń pè ní integrity Yorùbá padà. Látara bẹ̀ ó ń jẹ́ káwọn ọlọ́pàá máa respect wa. Látara bẹ̀ ó ń jẹ́ káwọn sójà máa respect wa. Torí mo rántí pé rálì kan tá a ṣe ní side ọ̀nà Ọ̀dẹ́dá. Àwọn sójà ń bọ̀ a dẹ̀ fẹ́ ka orin Yorùbá national anthem lọ́nà. Àwọn sójà bẹ̀rẹ̀ sí ń blow sí rìn. Ìgbà tó yá a ní pé wọn lè kọjá sẹ̀. Àwọn tó lè jà mí wọ́n ń gbọ́ mi dáadáa. A dẹ̀ sọ pé sójà ò ní kọjá sẹ̀. Tábà ka Yorùbá Nation tọ́lọ́ máa tó kọjá. Wọ́n pariwo tó yá olùkọ́ oníbàtẹ́ bẹ̀rẹ̀ sí ń yọ bàǹtẹ́. Oní òǹdè bẹ̀rẹ̀ sí ń yọ òǹdè. Oní olórùka bẹ̀rẹ̀ sí ń yọ òrùka. Bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń lọ. Nígbà tó rí pé àwọn ọmọ yìí ẹ má súnmọ́ wọn, wọ́n dẹ̀ calm down. Wọ́n dẹ̀ bá wa ka Yorùbá national anthem. Ó fi hàn wípé ọmọ ọkọ ni wá à ń ṣọmọ àlè. Onitiri bá wa dé tó bá wa parọ́ fún yín wípé òun ní dọ́kúmẹ́ǹtì kan lọ́wọ́. Ó wá fi dọ́kúmẹ́ǹtì yẹn ó fi da máìndì yín rú. Ó fi dọ́kúmẹ́ǹtì yẹn ó fi da ọpọlọ yín rú. Ó fi dọ́kúmẹ́ǹtì yẹn kò jẹ́ kí ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́. Ó wá ń yà mí lẹ́nu pé àwọn tó yẹ pọ́n jìyà tó jíṣẹ́ torí Yorùbá Nation yìí fún wà lára àwọn tó ń tẹ̀lé Onitiri. Tí èèyàn kan tó bá dé tó fo fẹ́ǹsì wọlé tó bá sọ pé kẹ́ ṣe nǹkan báyìí ẹ̀tọ́ inú pé kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó ní lọ́wọ́ tó yàtọ̀ sí nǹkan táwa ń ṣe. Tí ó bá ti wá rí kíní yẹn mú dání dájúdájú wípé ẹni yẹn ò tó láti tẹ̀lé. Èmi ò méyàn kò kí ń tẹ̀lé yàn ṣá o bí àwọn tó lọ́n ṣe dá mi nìyẹn. Èmi ò sí ní òṣèlú Nàìjíríà torí mo rí pé it's a scam. Politics Nigeria is a scam. Wọ́n á lù ẹ̀ wá gbé ẹlẹ́ni use and drop ní politics Nigeria. Ṣùgbọ́n tó máa tẹ̀lé yàn wàá wo àwọn àǹfààní kan tó jẹ́ bí wọ́n pé orí látara ẹni yẹn. Wàá wo pé ẹni yìí kò ń ṣe bí wọ́n pé nítorí títí ẹ̀ ló fi ń ṣe nǹkan tó ń ṣe yìí. Ó risk life ìyẹn bàbá Májàsọ́lá Ìgbòho ṣá. Wọ́n risk life wọn. Wọ́n risk citizenship wọn. Wọ́n risk family wọn. Wọ́n risk ilé mansion multi-billion house. Wọ́n risk mọ́tò tó pọ̀ rẹpẹtẹ. Wọ́n risk àwọn tó jẹ́ pé wọ́n díẹ̀ sí wa àdúgbò àti àfà látara pé wọ́n gbé iṣẹ́ Yorùbá Nation dání. Just like that Onitiri wá sáré dé. Ó wá gbé fake document. Ó wá gbé wá. Ẹ̀yin kan wá believe pé torí pé Onitiri ti brainwash yín. Wọ́n wá fẹ́ lò yín against àwa. Ṣe rí pé ẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe. Ṣe rí pé ẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe. Ṣe rí pé ẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe. Náà wọ́n jẹ́ sọ strategy tó Onitiri ń lò fún yín. Wọ́n máa sọ nǹkan pé we have mastermind nílẹ̀ Yorùbá. Púpọ̀ ní gbogbo àwọn ọmọ Yorùbá la ní ọpọlọ. A lè gbé wọn bó ṣe ń gbé strategy kalẹ̀ tá a bá fẹ́ disintegrate nǹkan kíákíá. But àwọn Onitiri ti jẹ nínú Nàìjíríà dáadáa. Onitiri ò ní fẹ́ kí Nàìjíríà pín. Tinubu ó ti jẹ nínú Nàìjíríà dáadáa. Tinubu ò ní jẹ́ kí Nàìjíríà pín. Àwọn tẹ́ rí pé
mo dárúkọ àwọn méjì tí mo dárúkọ yìí Onítìrí jẹ́ àlè fún Abíọ́lá torí pé ní táìmì yẹn àwọn táwa mọ̀ tó jẹ́ ìyàwó Abíọ́lá Kudirat Abíọ́lá Simbiat Abíọ́lá àwọn méjì yẹn làwa mọ̀ dáadáa tí wọ́n jẹ́ ìyàwó Abíọ́lá tó jẹ́ pé ìyàwó tẹ́ pé ó fẹ́ tí wọ́n dẹ̀ ń jáde tí wọ́n ń ṣe nǹkan ìgbà tó dé pé a bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation láṣẹ mẹ́tọ́ ń pè lónítìrí èmi ò mọ̀ rí àti gẹ́gẹ́ bí ìyàwó Abíọ́lá ṣùgbọ́n di mọ́tò ti jẹ́ bí yá pé èèyàn bá líǹkì mọ́yàn àlè èèyàn máa ń dìyàwó èèyàn because why ni pé ó ṣáà bímọ fún ẹ di mọ́tò ti bímọ fún ẹ yẹn o ti fún property kò sí bóyá fẹ́ rí bọ̀ kò fẹ́ níṣúlọ́gbọ̀n ò fẹ́ níṣúlọ́kà ṣóyé níbẹ̀ yẹn bí ọ̀rọ̀ Onítìrí ṣe rí nìyẹn fine ó ti wá wọlé nìyẹn di mọ́tò wọlé èmi expect pé ìbéèrè ló yẹ kó béèrè lọ́wọ́ Onítìrí dáadáa document ò ní ògbé wa accepted àti sign petition èmi ò méyọ̀ nǹkan tí mo sign sí petition yẹn lára tó bá fẹ́ wọ 2 million nítorí pé wáyé ni pé nǹkan tí Professor Banjaki tó ìbá ti fọwọ́ sí nǹkan tí ṣí Sunday Adéyẹmọ bá ti fọwọ́ sí dájúdájú èmi náà fi sí nìyẹn nítorí pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni wọ́n ń tẹ̀lé ẹ jẹ́ bá mi máa share broadcast yìí ìṣọ̀kan Yorùbá òun ni ṣí Sunday Adéyẹmọ ìgbéga Yorùbá òun ni Professor Banjaki tó ètí wọ́n lé tọ́bọ́ wá jáde tọ́bọ́ endorse nǹkan gbogbo agbúdọ̀ gbárùkù tí ní tábà ní another motive another agenda lórí wípé a ní mind tiwa Onítìrí wa lo ọpọlọ obìnrin ẹ̀yin yàrá mo sí fìlà o ẹni tó bá ní tobìnrin báwo ẹni ẹ ti tọ́ wọn ò tí gbé sí o ẹ má bínú o wípé mo sọ pé Onítìrí lo ọpọlọ obìnrin mo mí pé ó yá ọpọlọ yín lò ní o Onítìrí wá yá ọpọlọ obìnrin lò ó wá ń ṣe use and done ọpọlọ táwọn olóṣèlú máa ń lò fún wa náà nìyẹn use and done Onítìrí wọlé sí Ọmọlúkà Onítìrí wọlé sí Ọmọlúkà lára ó mọ̀ pé àwọn tó tẹ̀lé Ọmọlúkà pọ̀ ó lọ Ọmọlúkà tán ó dọ́ǹpọ̀ Ọmọlúkà ó sọ Ọmọlúkà dọ̀dàlẹ̀ ìgbà tó yá ó lọ Ọmọlúkà láti lè wọlé sí Professor Banjaki tó yè lára nígbà tó wọlé sí Professor Banjaki tó yè lára ó lo bàbá láti lè jáde tó officially pé àwọn support petition bàbá endorse petition tán petition pé 5 million gẹ́gẹ́ petition yẹn fi ń pé báyìí Onítìrí jáde straight ó ní bàbá ti lọ tú àṣírí tó yẹ kí àwọn ìjọ àgbáyé gbọ́ bàbá ti lọ tú àṣírí àwọn èèyàn wá bàbá wọn wá Professor Banjaki tó yẹ àsọdàlẹ̀ wọn bẹ̀rẹ̀ sí máa ṣépè fún bàbá yẹn wọ́n ṣépè fún bàbá yẹn wọ́n ṣépè fún bàbá yẹn wọ́n ṣépè fún bàbá yẹn nígbà tó yá ọpọlọ tó ń lò nìyẹn o àwọn èèyàn lé trust yẹn kúrò wọ́n gbé trust kúrò lára bàbá Professor Banjaki tó yẹ wọ́n sì gbélé ṣí Sunday Adéyẹmọ ìgbà tó yá tún jáde padà ó ní àwọn ọ̀gá wa kejì wọ́n ti support wọn àwọn tí ní kọ́ wá declare wọ́n declare mọ̀tọ́dẹ̀ ti declare yẹn èmi ti jáde láti wá declare torí pé àwọn ti sọ fún ṣí Sunday Adéyẹmọ ní pé kí wọ́n wá declare wọ́n declare definitely pé wọ́n ti tẹ̀lé Professor Banjaki tó yẹ láti gbowó lọ́wọ́ olóṣèlú láti lè gbé gbogbo ọmọ Yorùbá lọ sí 2023 Onítìrí ló jáde tó sọ bẹ́ẹ̀ àwọn tó gbá báwo ni májèsọ láti máa ṣe bẹ́ẹ̀ yẹn Ìgbòho ìgbà kan so Ìgbòho lè máa ṣì Ìgbòho tún lè já mọ́ Yorùbá ládùúgbò kìíní yẹn gbogbo òmìnira tá kó lè lọ́wọ́ kìíní kan òun ló ń kó jẹ wọ́n bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi lórí ẹni tó jẹ́ pé ẹni tọ́mọ Yorùbá ò gbọ́dọ̀ ṣe wọ́n bẹ̀rẹ̀ sí sọ lórí Sunday Adéyẹmọ Ìgbòho tó jẹ́ pé tó bá sọ pé òun ṣépè báyìí èpè tí ṣí bàbá mi ṣí Sunday Adéyẹmọ bá ṣẹ́ fọ́mọ Yorùbá wọn ò ní ìwẹ̀ táìmọ̀ ti parẹ́ torí pé kò yìí sí kéèyàn pay you sacrifice bẹ́ẹ̀ yẹn kó wá dípẹ́ ẹ wá drop ẹni yẹn dànù now ìgbà tó successful láti lé Sunday Adéyẹmọ pẹ̀lú
Professor Akitoye ó wá dúró tán pé yes èmi lọ̀gá báyìí tí mo máa kó gbọ́ ọmọ Yorùbá lọ sí ipò ẹ̀mí lẹ̀ lérí náà nísìnyí báyìí sìn àwa ń béèrè lọ́wọ́ Onítìrí níbo ni petition 5 million wà àrímọ́ lórí wẹ́bsáìtì o Onítìrí ò múlẹ̀ o a tún béèrè níbo ni dọ́kúmẹ́ǹtì tí United Nations sáìnì fún ẹ tó fi ní pé Yorùbá Nation ti gba òmìnira báwa mú jáde Onítìrí ò mú jáde o nígbà tó máa yá lọ fọ́ọ̀jì àwọn graphics design lóríṣiríṣi ó lọ fọ́ọ̀jì ẹ̀ nígbà tó dé pé ó fọ́ọ̀jì ẹ̀ tán ó wá bẹ̀rẹ̀ sí máa pín yẹn káwọn ọ̀dẹ̀ tó jẹ́ pé wọn ò gbọ́n ẹ̀ ń ṣe nǹkan ẹ̀ lè béèrè question èèyàn rán yín lọ síbí ó rán yín lọ sáwo ẹ̀ lè béèrè question ó wá ń fi document ó fi ń brainwash yín ó successful láti lé bàbá Májàsọ́lá wípé àwọn náà ti dọ̀dàlẹ̀ tó ń support Tinubu tó dẹ̀ pé Onítìrí ló ń support Tinubu kó proof ló wà lọ́wọ́ tàwa bọ́ àìtí ní gbé jáde a fẹ́ kí gbogbo yín tẹ́ dáadáa tẹ́ bá ti wá tẹ́ àṣẹwà gbé gbogbo proof yẹn àwa gbé jáde fún yín èmi ṣe wà èmi ò rẹ́dí àti máa bú anybody o mo ò rẹ́dí àti máa ránṣẹ́ sí anybody àwọn tẹ́mi máa ránṣẹ́ sí Onítìrí gangan tó ń da Yorùbá Nation rú lèmi ní message pẹ̀lú ẹ ṣe máa bá mi ká lọ pẹ̀lú ètò tí mo pẹ̀lú story tí mo ń sọ o èmi witness lèmi o èmi ò ń ṣe bí à ń pé kíní o gbogbo bó ṣe ń lọ lèmi mọ̀ èmi ò méyọ̀ Onítìrí bá mi movement ni mo máa ń sọ wọn tó bá gbọ́n wá ń rètí ẹ ni ọmọ mi l'Onítìrí so gbogbo ète tó ń gbé gbogbo ẹ̀ làwa ń wò but tí bàbá wa Professor Akitoye àti ṣí Sunday Adéyẹmọ tó bá ní pé gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá báyìí ní kẹgbà wà láìtàláì mo ò ní jí wọ̀n yàn torí pé a fẹ́ òmìnira mo dẹ̀ mọ̀ pé wọn ò ní tìwá sóko parun èmi mọ̀ mo bìlì lórí àwọn méjì yẹn anybody bá sọ pé mo gbà fún wọn to the core mo gbà fún wọn gan now Onítìrí successful láti lé bàbá Professor Akitoye lórí pé wọ́n dalẹ̀ ó successful láti lé ṣí Sunday Adéyẹmọ nítorí pé wọ́n wá occupy now ó pe ṣí Sunday Adéyẹmọ Onítìrí ló pe ṣí Sunday Adéyẹmọ ó pè wọ́n òótọ́ tó wà ń bẹ̀rẹ̀ irọ́ ló wá ń pa fún yín o ó pe ṣí Sunday Adéyẹmọ ní pé nísìnyí o ó ti tó tàn láti occupy gbogbo dọ́kúmẹ̀ntì wà ńlẹ̀ ẹnu ẹ̀dẹ́ dùn bàjẹ́ ẹnu Onítìrí ó dùn gan ní jiyàn rárá èmi mọ̀ dáadáa ó pe bàbá ṣí Sunday Adéyẹmọ bàbá nǹkan tó ṣẹlẹ̀ pé lọ́wọ́ yìí sìn báyìí sìn ẹ jẹ́ kí a occupy yìí ká gba ilẹ̀ wa o Ọlọ́run ló fún wa o kò dẹ̀ ní dá ẹ̀rẹ̀ mọ̀ bí over 70 million Yorùbá tó jẹ́ ọ̀dọ́ tó dẹ̀ bí wọ́n fẹ́ òmìnira bàbá ẹ jáde kẹ́ occupy mission wọn gbà kẹ̀dẹ̀rẹ́ ní wọ́n fẹ́ arrest ṣí Sunday Adéyẹmọ ìgbé torí wọ́n believe pé ṣí Sunday Adéyẹmọ ni wọ́n sì ń disrupt ìjọba Nàìjíríà torí wọ́n mọ̀ pé tí bàbá Májàsọ́lá bá ṣì wà láyé irú àwa yìí fearless ni wa o no going back ni wọ́n wá mọ̀ pé táwọn bá ti lè mú ṣí Sunday Adéyẹmọ àwọn tó jẹ́ akíkanjú tó jẹ́ ọmọ wọn tó ń tẹ̀lé wọn máa sá padà sẹ́yìn mission tí Onítìrí bá wà nìyẹn sínú Yorùbá Nation ó wá fẹ́ lo influence yọ ní ọmọ náà la máa rán sí náà òun l'Onítìrí lò ètè tó lò nìyẹn iṣẹ́ ọmọ náà la máa rán sí náà náà ó pe bàbá Májàsọ́lá ó sọ fún wọn wípé bàbá wa o lọ́wọ́ yìí sìn ẹ wá occupy ìlú kan ó ní occupy ìlú kan ẹnu dùn ju yọ̀ fún Onítìrí bàjẹ́bàjẹ́ ẹnu dùn ju yọ̀ fún ẹnu ẹ dùn bàjẹ́bàjẹ́ Ọlọ́run ó wá ní bàbá wa ṣí Professor CSI ọwọ́ yín níṣẹ́ kù sí báyìí o ẹ̀yin lẹ máa occupy ilẹ̀ Yorùbá torí kí sàmù kó béèrè lèmi èmi ò lè occupy nísìnyí mo ti bá yín declare ó yẹ máa bọ̀ nílé bàbá wa béèrè lọ́wọ́ ẹ̀ bàbá ṣí Sunday Adéyẹmọ ẹ jẹ́ bá mi share broadcast yìí o tó bá sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí tó bá ní pé irọ́ ni kó Onítìrí wá dìbọ́ǹkì mi tó Onítìrí yóò bá dìbọ́ǹkì nǹkan tí mò ń sọ yọ ọmọ àlè ni bàbá wa ṣí Sunday Adéyẹmọ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ìyá ṣe fẹ́ gbọ́ ẹjọ́ ẹ sẹ́ndì dọ́kúmẹ́ǹtì yẹn sí mi kí n lè rí pé dọ́kúmẹ́ǹtì yẹn jẹ́ ní
màá lè béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn lọ́ọ̀yà mi bóyá dọ́kúmẹ́ǹtì yìí jẹ́ new àbí kò jẹ́ new. Tí ó bá ti jẹ́ new màá sọ fún yín, tó bá jẹ́ new ẹ wò wá láìtàláì mo máa kó gbogbo àwọn ọmọ mi jáde tó máa ràn yín lọ́wọ́ tàjọ máa kú báyìí èmi kan tún máa wálé. But tí ó bá jẹ́ new ṣe mọ̀ pé ibi tí mo wà yìí tí má lè gbẹ́sẹ̀ kan kúrò tí mo bọ́ sí bọ́dà Nàìjíríà báyìí wọ́n máa arrest mi ni. Tó bá dé arrest mi movement yìí ò lè lọ mọ́. Ìyá ní kò sí wàhálà wípé wọn ò lè arrest torí pé àwọn ti parí iṣẹ́ látòkè wọn ò lè ṣe gbá. Nígbà tó yá bàbá Májàsọ́lá Ìgbòho ṣà wọ́n dúró pé kó mú dọ́kúmẹ́ǹtì wá, Onítìrí ò máa mú dọ́kúmẹ́ǹtì wá, kò máa sẹ́ndì kọ́pì. Ìgbà tó Onítìrí máa gbé dọ́kúmẹ́ǹtì jáde èyí tó ń gbé jáde tó lọ fún ọlọ́pàá gbà yẹn nǹkan tó ń sẹ́ndì káàkiri pé òun tó jẹ́ dọ́kúmẹ́ǹtì ọgọ́ngọ́ pé òun ò lè gbélẹ̀ pé tóun bá gbélẹ̀ ó máa padà bounce back torí question tó béèrè lọ́wọ́ ẹ̀ nípa petition 5 million yẹn. Ó ní tóun bá gba petition lọ́wọ́ àwọn tó mú dání nígbà tó bá padà áàkì petition yẹn ọ̀run òun ló máa wà, òun dẹ̀ ní fẹ́ kí kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Irọ́ tó pa tó fi silent àwọn èèyàn nìyẹn. The same thing náà ló fẹ́ lò fún ṣi Sunday Adéyẹmọ wípé òun ti lọ bá wọn ṣùgbọ́n wọn wá láti wá occupy ni o. Ẹni tẹ́yìn mọ̀ pé ó dúró fọ́mọ Yorùbá pé ó torí ṣi Sunday Adéyẹmọ ni Yorùbá Nation ṣì ń mí up till now. Ẹ má yẹ kí n tàn yín, Onítìrí ò ní ìrànkan dọ́kúmẹ́ǹtì tó ní arúmọjẹ ni gbàǹjẹ ni tí gbogbo àlà sọ wípé gbogbo àlà máa rí bóyá irọ́ ni dọ́kúmẹ́ǹtì ẹ̀ àbí fake. Ó yá ẹjẹ́ wá bọ́ọ̀sì brain yìí. Tíyàn bá ní dọ́kúmẹ́ǹtì tó confam ó ní dúró di May 29 kó tó jáde kó tó kó àwọn ọmọ ogun ẹ̀ jáde. Àwọn ọmọ ogun Onítìrí ni ọmọ ogun tó Onítìrí tó ń brainwash àwọn tó jẹ́ àwọn ọmọ ogun ṣi Sunday Adéyẹmọ Ìgbòho ni. Àwọn yẹn ló níjẹkújẹ tẹ́bi ń pa tó jẹ́ pé kò tó fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n wọ́n ti jẹ dòdò wọn lè sọ dòdò mọ́. Èmi ní láti dárúkọ anybody, tá a bá ń dárúkọ anybody à ń polówó wọn ni. Ṣùgbọ́n Onítìrí tó channel strength tó ń ba everybody jẹ́ yìí àwọn lèmi máa Onítìrí yẹn lè máa bá wí. Àwọn lèmi máa bá wí torí pé arúmọjẹ òun ni Onítìrí tó wá brainwash Yoruba Nation. Onítìrí wá níwà láti wá báyé Yoruba Nation jẹ́ ni. Onítìrí wá láti wá pa Yoruba Nation rú ni. Òun ló fi lo method pé ẹ̀ṣẹ́ yẹn bí ẹ̀lẹ́ mọ̀ pé set up làwa ṣe. Àwa gbé rally jáde pa fẹ́ ṣe rally London 5 Onítìrí declare occupy London 4. Ó ṣe máa ń jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ Onítìrí máa ń gùn lé lórí. Ó ṣe máa ń jẹ́ pé Onítìrí ò lè dá ronú fúnra rẹ̀. Ó ṣe máa ń jẹ́ pé wàhálà táwọn èèyàn bá ṣe òun l'Onítìrí máa ń gùn lé lórí. Iṣẹ́ tí bàbá wa CSI ṣi Sunday Adéyẹmọ ṣe òun l'Onítìrí wá ń gùn lé lórí báyìí. Tẹ́bá ní ká fi Onítìrí lẹ̀, we are just deceiving ourselves. Onítìrí ti damage a lot of things. Onítìrí ti cause àwọn ọmọ Yorùbá Nation ká bá para wa. Onítìrí cause it. Onítìrí ti ń rán àwọn èèyàn lóríṣiríṣi. Ṣùgbọ́n ẹni tó bá gbé òótọ́ ọ̀nú dání òun lọ́lọ́run rí. Ọlọ́run gbé alábòsí èèyàn Ọlọ́run kì í gbéga. Ọlọ́run mọ̀ wípé gbogbo àwọn tó ń tẹ̀lé CSI wọn ò gbà kọ́bọ̀ lọ́wọ́ CSI kó tó máa tẹ̀lé wọn. Ọlọ́run mọ̀ pé gbogbo àwọn tó ń tẹ̀lé Professor Bayakitoye wọn ò gbà kọ́bọ̀ lọ́wọ́ Professor Bayakitoye kó tó máa tẹ̀lé wọn. Ṣùgbọ́n àwa mọ̀ àwọn tó Onítìrí fún lówó. A mọ̀ àwọn tó Onítìrí ń ṣẹ́tù kó tó di pé máa canvas wọn. A mọ̀ àwọn tí Jílẹ̀ Marcus tó ń fún ní nǹkan tó fi ń canvas wọn. A mọ̀ àwọn tí Ṣóyẹ kó rí bẹ́ẹ̀ tó ń fún ní nǹkan tó fi ń canvas wọn. Tẹ́nibọ̀dì bá sọ pé òun náṣìírí èmi ò méyọ̀ lọ́wọ́ tẹ́ẹ̀bà tú jáde ọmọ àlè ní Awíkókó tó bá náṣìírí Májàsọ́lá lọ́wọ́ tó bá tú síta ọmọ àlè ní Atútù sọ. Awíkókó tó bá náṣìírí èmi ò méyọ̀ lọ́wọ́ tú jáde. Ṣóyẹ kó rí bẹ́ẹ̀ tó bá náṣìírí èmi ò méyọ̀ lọ́wọ́ tú jáde tẹ́ẹ̀bà tú jáde ọmọ àlè ní gbogbo yín.
sẹ́ni ọmọ olófo tó pẹ̀ lọ́mọ ológo tó bá ní àṣírí èmi ò méyọ̀ lọ́wọ́ ó pẹ̀lú ọmọdé ẹgbẹ́ mi ò ṣe ní mix pẹ̀lú ọgbẹ́ ẹ̀yin rádaràda tẹpẹ́ra yín ní blogger ẹ lè rí mi kí n bá yín sọ̀rọ̀ mò ń dá ṣe ni ṣùgbọ́n tó bá gbà fún májàsọ́lá tó bá gbà fún pòfẹ́sọ̀ Akíntóyè àwọn lèmi máa ń bá ṣe. tọ́ba tún rí lára àwọn tó yẹ kó tó wá ń bí apẹ́sẹ̀ òun nígbà òun ṣe fẹ́ jẹ́ torí a máa ń yí ọjọ́ ìjà kúrò ní. èmi ò ní ṣe nǹkan àṣírí sí anybody lọ́wọ́ àwádẹ́ tún challenge China rí pé oníwòtòwòtò ní agogo ó sọ pé òun ti build asset òun lórí láti má lè against Chief Sunday Adéyẹmọ Ìgbòho ó ti wá gbàgbé pé táìmù òṣèlú tó fẹ́ gba 5 million tó gbà lọ́wọ́ wọn 10 million ló gbà torí 15 million naira òun dáyọ 10 million naira gàbàdáyà ó fáwọn tó kù ní 5 million 10 million tó gbà ó ti nọ́ọ̀sì ó ṣe wọ́n pé òun ti build asset òun against láti má lè against Chief Sunday Adéyẹmọ Ìgbòho ó lóun ní dá anybody lóhùn mọ́ torí pé ó ti jẹ dòdò kò lè sòdodo mọ́. mo tún wá díẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá náṣìírí gbogbo rẹmi tẹmí ń sọ̀rọ̀ yẹmi ò méyọ àwọn wèrè kan sọ pé èmi ò méyọ jẹ kó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gan lè sọ bẹ́ẹ̀ ìyálàyà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ibi tó bá di sọ́ọ̀nì owó sẹ́mi ò méyọ kó gbé rìsíìtì jáde ṣó yẹ kó rí bẹ́ẹ̀. mo tútù sọ ìjọ tó interview mi ní program ẹ ó ti gbàgbé ni ó béèrè lọ́wọ́ mi pé èlò la máa fi parí rally mo sọ fún ẹ pé èmi ò kí ń gbowó lọ́wọ́ anybody láti fi ṣe rally bébí dẹ̀ ṣe máa ń sọ tèmi nìyẹn ṣùgbọ́n a máa nídìí flyer a máa nídìí poster a máa nídìí banner a máa nídìí sticker ẹ bá wa ṣe kẹ́ send ẹ̀ sí wa wọ́n dẹ̀ send a flyer sẹ́mi ò méyọ̀ mo dẹ̀ gbà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pín fáwọn èèyàn ẹ bá ń béèrè o mo ò dín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sẹ́ndì flyer sẹ́mi ò méyọ̀ bọ̀ wọ́n wá sọ pé èèyàn kan jẹ lábẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bóyá èmi ò méyọ̀ nàbẹ́ lómi lọ́dẹ̀ ń sọ tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò bá wá rí nǹkan tó sẹ́ndì sí mi tí ò bá wá rí proof yẹn sẹ́ndì sí mi á jẹ́ pé propaganda ló ń gbé kalẹ̀ ó ń pè bàbá wa lórúkọ oríṣiríṣi wọ́n lẹ́yìn ẹni tó bá fẹ́ àkìtàn ní olórí àkìtàn rẹ̀ máa ń gbẹ̀ ẹ̀gbin ni àkìtàn kì í ta ẹ̀gbin dànù àkìtàn rẹ̀ máa ń gbẹ̀ ẹ̀gbin. now tí o bá ti rí receipt tó fi send owó sí Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣó yẹ kó rí bẹ́ẹ̀ olórí ọmọ àlè ni ẹ́ Onitiri Dagboru of Yoruba Nation tí o bá ti rí receipt tó fi send owó sí Chief Sunday Adéyẹmọ Ìgbòho níbi tó wà olórí ọmọ àlè ní ẹ gbogbo yín tẹ̀ ń ṣe propaganda wípé Chief Sunday Adéyẹmọ gba owó òmìnira ẹ bá ní kó lọ print out statement of account tí wọ́n fi ń send owó sí gbogbo òmìnira tó làwọn ń ṣe kó bá lọ gbé jáde tí wọn bá wá ti gbé jáde àwa náà díẹ̀ wọn mo kí bọ́dà mi Òkìkí ó díẹ̀ kí lórúkọ agogo bàtà gbogbo dẹ̀ máa padà sọ̀rọ̀ tí ó lè debunk ọ̀rọ̀ mọ́ ó jáde pé òun ti build asset òun láti má lè against Chief Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́yìn tó ti bà ẹni yìí jẹ́ tán nítorí owó ó ti bọ ọmọlúwàbí ẹ̀jẹ̀ èmi náà tún díẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti Onítìrí tí wọ́n bá ti rí statement of account tí wọ́n fi send owó sí Chief Sunday bàbá wa Chief Sunday Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá tí wọn bá ti rí púrúfù yẹn mú jáde á jẹ́ pé olórí ọmọ àlè ni wọ́n kàn fẹ́ máa da ìran Yorùbá ríboríbo ni àwa táwa gbé òótọ́ dání la máa jáde láti wá sọ̀rọ̀ tó gbé àṣe nǹkan àṣírí sọ́wọ́ anybody ìwọ tó bá dẹ̀ ní pé mi ò méyọ̀ ṣe nǹkan àṣírí sí ẹ lọ́wọ́ jáde kó wá sọ ṣìbẹ́ sọ fún wa pé ẹrú Chief Sunday Adéyẹmọ Ìgbòho ni wá inú mi dùn sí ṣìbẹ́ sọ pé ẹrú Professor Akíntóyè ló méyọ̀ inú mi dùn sí ṣùgbọ́n tẹ́ẹ̀bà ti wá rí proof nǹkan táwọn méjì yìí tí wọ́n ṣe tó fi dìsá gbogbo wàhálà tẹ́ ń ṣe fún wọn gbogbo atrocity tẹ́ ń ṣe fún wọn tẹ́ẹ̀bà rí mú jáde á jẹ́ pé lórí ọmọ àlè ní torí wáyé ní pé tẹ́ bá rí àwa tá jẹ́ ọmọ ìran aládé àwa tá jẹ́ ògo adúláwọ̀
àwọn tá fẹ́ gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ga gbúdọ̀ bá dọ̀tí lọ́wọ́ wa. Tẹ́ bá bá dọ̀tí lọ́wọ́ wa á jẹ́ wípé Ọlọ́run má ṣe wá lọ́mọ àlè, àti jẹ́ ọmọ àlè nìyẹn. Ọmọ àlè ló máa jẹ́ dòdò tí ò ní lè sòdodo mọ́, torí pé ó ti wà lọ́wọ́ àwọn kan tó jẹ́ pé Ọlọ́run máa sọ bó máa ṣe ṣe ilé ayé ẹ̀. Àwọn ló máa ti jáde láti wá sọ̀rọ̀ láti máa against ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀. Wọ́n máa ń sọ nǹkan Yorùbá máa ń sọ pé láró ṣọ́ra kó má bàa lárónú, nàyànnàyàn ṣọ́ra kó má bàa nẹni ọba, ìdí mèrè ṣọ́gígùn kó má bàa gungi olóyin, kóyin má bàa tẹ́ ọ́. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni o fáwọn tó bá yé. Àwọn tó bá wà ní diaspora lè wà lọ́hùn kẹ́tù máa da ilé rú, lè ṣàánú àwọn tó wà nílé. Ìwọ̀nba èèyàn àwọn díẹ̀ tó wà lára yín tó tún fẹ́ ṣàánú àwọn tó wà nílé, àwọn lẹ́tú wá dípẹ́ wá bẹ̀rẹ̀ sí ń gbé ṣépè. Ẹ̀yin tẹ́ gbé Dagboru ní ẹ tó fẹ́ máa dàárín Yorùbá rú. Ibi tí kíní rẹ̀ ti ń já wa gbogbo ẹ̀ ló yà wá. But màá sọ fáwọn tó yẹ pé wọ́n rán gbogbo Onitiri, wọ́n rán só yẹ kó rí bẹ́ẹ̀, tí wọ́n rán Tẹ́ni ọmọ ológo, kí wọ́n ṣọ́ra ṣe o, nítorí pé ilẹ̀ ń yọ̀. Àwọn tí wọ́n believe pé àwọn làwọn create YWC, which is Yoruba World Congress. Àwọn tí wọ́n believe pé àwọn create YWC, which is Yoruba World Congress. Yoruba World Congress. Ẹ ṣọ́ra ṣe, ilẹ̀ ń yọ̀. Mr. Tijani, mo ń sọ fún yín, ẹ ṣọ́ra ṣe, ilẹ̀ ń yọ̀ o. Frank Bello, ẹ ṣọ́ra ṣe, ilẹ̀ ń yọ̀ o. Torí mo mọ̀ pé nítorí pé mo mọ̀ wípé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ o. Tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ o ló máa ń sọ o. Tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ òun nílé ayé. Ẹ ṣọ́ra ṣe, ilẹ̀ ń yọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká mọ̀ wípé tí ìfẹ́ ò bá sí nínú ilẹ̀ Yorùbá, a kàn ń tanra wa ní o. Tí ìṣọ̀kan ò bá sí nínú ilẹ̀ Yorùbá, a kàn ń tanra wa ní. Tí ìlọsíwájú ò bá sí nínú ilẹ̀ Yorùbá, a kàn ń tanra wa. Ẹ má wá jẹ́ káwọn tó jẹ́ bí á ń pé wọ́n bìlíìfù pé àwọn ò nífẹ̀ẹ́ sí òmìnira, ẹ má wá jẹ́ kó wá balẹ̀ Yorùbá jẹ́. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Mama Princess ọmọ jọjọ ọlá, mo kí yín máa o, ẹ káàbọ̀ mà. Ìyá wa Sọ̀rọ̀pọ̀tà, mo kí yín, ẹ káàbọ̀ sáàrin wa. Odò àgbéwà o kò ní gbé ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni, nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kò sí bó ṣe fẹ́ rí lórí ọ̀rọ̀ bàbá Frank Bello. Bàbá Frank Bello nífẹ̀ẹ́ sí Yoruba Nation. Ṣé mọ̀ pé àwọn kan wà nílẹ̀ Yorùbá, both home and diaspora, wọ́n nífẹ̀ẹ́ Yoruba Nation desperately, and they can do anything to any length láti disrupt anybody tó bá fẹ́ against the Yoruba Nation. Ó wà lọ́wọ́ propaganda, ó wà lọ́wọ́ news tí wọ́n bá gbé fún wọn. Ṣóyè yín bẹ́ẹ̀ yẹn, òun ló máa ń jẹ́ tó fi máa ń dàbẹ́ mbé kínní. Bàbá Frank Bello wọ́n nífẹ̀ẹ́ sí Yoruba Nation, but ẹ mọ̀ ó ní àwọn kan tó jẹ́ bí á ń pé asọ̀rọ̀dùn ni wọ́n, ẹnu wọn máa ń dùn sọ̀rọ̀ gan ni. Ṣóyè yín,
tó bá ti lọ field wọn tó bá ti feed wọn pẹ̀lú irọ́ wọn ní mọ̀ wọn tó máa padà ṣe mọ̀ ṣóyè ibẹ̀ yẹn so ló fi jẹ́ wípé àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ wípé tó bá pẹ́ lóòótọ́ la nífẹ̀ẹ́ sí Yorùbá Nation àwọn tí ẹ mọ̀ pé wọ́n dúró tán pẹ̀lú òótọ́ ẹ dúró pẹ̀lú wọn anybody tó bá ń bọ̀ kẹ́ni ẹ lówó kó nípò kó ní anything ẹ má yẹ kẹ́ni ẹ lùkà sí bẹ́ẹ̀ pé ó wà superior ju àwọn ẹni yẹn lọ ẹ jẹ́ kí gbogbo wa gbé gbogbo wa ga káde lè débi tá à ń lọ bàbá Frank Bello wọ́n wà lára àwọn tó jẹ́ stakeholder ní YWC tó yẹ pé wọ́n dẹ̀ dá mi mọ̀ mo dá wọn mọ̀ bọ̀ bí pé kan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ó jẹ́ kí bàbá yẹn loose organize ẹ bá wo Tẹ́ni Ọmọlógo dáadáa Tẹ́ni Ọmọlógo gbà fún bàbá Frank Bello Tẹ́ni Ọmọlógo wà lára àwọn tó ń support Onitiri. ẹ kú ètò comrade Omeyo mo kí yín o. ìyá mi mo kí yín o ìyá wa sọ kó pọ̀ta mo kí yín mà. ẹ kúṣẹ́ o àkúṣẹ́ àdẹ̀kú fọmọ ènìyàn ṣe lágbára Ọlọ́run ojú òní tì wá ojú òní tì wá àwọn ọ̀dàlẹ̀ òní bọ́sà sí wa láàrin ìyá àṣẹ o princess àṣẹ wà ọmọjọjọ ọláblọg mo kí yín mà o àkúṣẹ́ àdẹ̀kú fọmọ ènìyàn ṣe ojú òní tì wá. so àwọn kan wọ́n tó yẹ kó wà bẹ́ẹ̀ wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlé bọ́tìpọ́tẹ́ bá fit pẹ̀lú wọn lọ́wọ́ máa heart on Tẹ́ni Ọmọlógo ò sí ńlé bàbá Frank Bello ò sí ńlé bàbá wa oríṣiríṣi àwọn bàbá wa lóríṣiríṣi wọn ò sí ńlé bọ́tì nǹkan táwọn àwọn onírọ́ tó bá fìdí wọn òun ló máa tẹ̀lé ọdún náà ó ṣàṣì ní program la fẹ́ ṣe wọn kò sáré wá láti sáré wá ta àwọn ọmọ Yorùbá jí ní pé Onitiri ò ní nǹkan tó fẹ́ ọ́fà yín tó bá pé ó fẹ́ ọ́fà nǹkan ni oṣù ilé ẹ̀kọ́ ti jáde fún ìjọba délé bọ́ àìtí ìrì wọn kọ́ jáde nǹkan tó tún wá ń gbọ́ sí ní pé wọ́n ní pé May 29 kí ni àwọn tó pé tó Onitiri fẹ́ ṣe tó fẹ́ wá ṣe May 29 èmi ò mọ̀ o ẹjọ́ bí ẹtẹ̀yìn gbogbo àgbáyé bá mọ̀ ẹ jẹ́ kó ẹ sọ fún wa o torí pé ìwọ ìlú sọ fún wa pé àwa tẹ̀lé Tinubu ẹni tó yẹ kó sọ pé àtẹ̀lé yẹn o May 29 ló fẹ́ jáde táwa dẹ̀ mọ̀ pé àwọn ò tẹ̀lé ṣùgbọ́n gbogbo propaganda tó Onitiri ń gbé kalẹ̀ òun làwọn tó jẹ́ ń pa àwọn ọmọ ẹ̀ ń tẹ̀lé tó ń gbọ́ ó yẹ kí Onitiri ti jáde kó tó May 29 tí ó bá ti wá jáde bóyá bó ṣe jáde ní April 29 yìí a jẹ́ pé Onitiri ò mọ̀ wọn tó ń ṣe tó bá tún wá jáde ní first week of May láti lè fi disrupt gọ́ọ̀mẹ̀ntì Tinubu a jẹ́ pé Onitiri ò mọ̀ wọn tó ń ṣe o tó bá lọ ń jáde ní May 29 wà láìtàlájá máa gbó ogbó yín kú ni gbágbára ṣàtàwà máa ń ta ọ́ ń bójú o bó ṣe jẹ́ nìyẹn so mo sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ wise up especially àwa ọ̀dọ́ ẹ má yẹ kí wọ́n lo use and dump l'Onitiri máa ń ṣe use and dump ó lo Ọmọlúkà ó dump ẹ̀ ó lo Professor Bakitoye ó dump wọn ó lo àwọn tó jẹ́ pé àwọn bàbá wa ó dump wọn ó wá ń yà sáwọn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ó ti fẹ́ ó máa dump ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ láìpẹ́ torí ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ti ń bè lọ́wọ́ pé ìyá ó yẹ káwọn ìjọba délé ti jáde náà kí ló dé tó ti jáde báyìí ó yẹ kí wọ́n ti jáde àbí ó yẹ kó ti jáde kó tó May 29 náà ìjọba délé ò ti jáde ó ní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ gan mọ́ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ò mọ àwọn ìjọba délé all of you just keep deceiving yourself bóyá jẹ́ nìyẹn ẹ má bínú torí pé ètò tún wà tá a máa tún ṣe àwòsàn àìwá ṣe ní láti fi jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pé Yoruba Nation no going back Ìgbòho Òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú bàbá wa sì dúró fún Yoruba Nation dẹ̀ ní no going back preach nǹkan tí bàbá Májàsọ́lá máa ń preach ní pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká fi ìkùtọ̀kan ṣe ẹ fi pẹ́ nìkan gbowó ìkan gbowó ẹ filẹ̀ tẹ́ bá ti rí òdodo mú tẹ́ bá ti rí proof mú jáde pé owó tó gbà lọ́wọ́ wa rí receipt lélẹ̀ kẹjú sórí social media kó máa fly káàkiri you are just wasting your time ẹ ń deceive ara yín ni tẹ́bílì pẹ̀fẹ́ máa deceive àwa àwọn ò jẹun ààyò ebi ò dẹ̀ pa wá ààrẹ wá ṣàgbé lórí social media bó ṣe jẹ́ nìyẹn Yoruba Nation no going back lẹ́ẹ̀kan sí èmi ọmọ ẹ̀kọ́ mi dòmíyàn náà ni o ẹ ṣe odò agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ alẹ́ Yorùbá ṣì ni wọ́n bẹ̀rẹ̀ sí ń tú ni gbogbo wọn ló ti bẹ̀rẹ̀ sí constitute nuisance instead kọ́ ló máa bá Fúlàní jà Yorùbá ara wa la wá ń bá jà instead ká máa lágbára fún Fúlàní Yorùbá ara wa la fẹ́ máa lágbára fún ẹ take time a ní láti mention orúkọ
ọ̀yá yín Onítìrí tó rán yín òun là á bá lẹ́jọ́ lórí jẹ́ nìyẹn ẹ ṣe gan ó dàbọ̀.